Welcome to Ikuto Television, your trusted channel. Subscribe and hit the notification bell for more updates. Tí n bá dẹ̀ fẹ́ sóòótọ́ fún yín, tí n bá sọ pé ìyá Onítìrí nìkan nínú ń bí mi sí, mò ń parọ́ fún yín. Inú ń bí mi sí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Àwọn aṣíwájú, inú ń bí mi gidigidi sí wọn. A yan ìyá Onítìrí gẹ́gẹ́ bí aṣíwájú o. Àwọn ọmọ Yorùbá ò yan Sunday Ìgbòho bí aṣíwájú. Ẹni tá a yàn táwọn ẹgbẹ́ parapọ̀ tó ń yàn bí aṣíwájú ilẹ̀ Yorùbá, bí adarí ọ̀rọ̀ Yorùbá, òun ni Professor Banji Akintoye tí wọ́n yàn legally nílùú Ìbàdàn, tó jẹ́ pé gbogbo ẹgbẹ́ jọ papọ̀, wọ́n jọ gbà pé bàbá ni kó ṣe adarí fún ìran Yorùbá. I don't want to care about comments. Anybody, ẹni tó bá wọ ẹni ẹ̀kọ́ síbi comment yín. Ṣùgbọ́n ẹ̀yin kan wà tó jẹ́ wípé kó bàjẹ́ lẹ dúró fún. Mo kí ẹ̀yin náà ẹ kúṣẹ́. Tó bá ń wọlé ẹ súnmọ́ bí kẹgbọ́n tí mo fẹ́ sọ. Mi ò bá ìjà wá lé ní mọ́. Ṣé àwọn pé mò ń sọ lánàá? Mo mì ní ẹ̀. Mo dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé tó bá ti bá mi sọ̀rọ̀ pápápá ọkàn mi á tún ti lọlẹ̀. Ṣùgbọ́n ìyẹn ò sọ pé mi ò ní sọ máìdì mi lénìí. Màá sọ. Mi ò kàn ní gbé désàlẹ̀ mọ́ ni bí mo ṣe plan ẹ̀ tẹ́lẹ̀. Kò sí ní tó lè stop mi kí n má sọ máìdì mi lénìí, màá sọ. Ẹni tó bá fẹ́ gbọ́ ni kó tẹ́tí ẹ̀ sílẹ̀ kó gbọ́. Ìran Yorùbá, mo lọ́dọ̀ àwọn àgbààgbà kan. Ó ní ọmọ Lúkà, mo ní yes daddy. Ó lóò mọ Yorùbá. Ó ní Yorùbá ṣòro jà fún. Ó ní Yorùbá ṣòro bá jà, Yorùbá ṣòro jà fún. Ó ní lọ́kọ̀ọ̀rọ̀ mi sílẹ̀, parípo máa ṣe. Ìyẹn ni mo ṣe wá tún wò wípé àṣé ọ̀rọ̀ àgbà bí ò ṣẹ lóòrọ̀, a máa ṣẹ lọ́jọ́ alẹ́. Mo rí àwọn tó pè mí, àwọn èèkàn láwùjọ tó sọ categorically pé ọmọ Lúkà, ó wù mí kí n jáde lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Ó ní ṣùgbọ́n tí n bá jáde, àwọn tí ò yẹ kó dúró sẹ́gbẹ̀ẹ́ mi, tí ò tiẹ̀ tó wojú mi, wọ́n á wojú mi nítorí ọ̀rọ̀ Yorùbá nation. Wọ́n á wọ́ mi nílẹ̀ nítorí ọ̀rọ̀ Yorùbá nation. Fún ìdí yẹn, ẹ jẹ́ rọra jókòó mi jẹ́jẹ́ lábẹ́lé kí n máa wo ibi tẹ́ ẹ̀ ń bá lọ. Mo bá tó àkókò tó bá yẹ ká jáde, á jáde. Tí n bá dárúkọ ẹ̀ fún yẹn tí gbogbo yín mọ̀ ni. Mi ì fẹ́ dárúkọ torí tí n bá sọ ẹ̀ tí mo mọ̀ pé lágbájá èèyàn ńlá ni. Ó ní wọ́n á wọ́ mi, wọ́n á fi mí ṣẹlẹ́yà. Ó sọ kò sí kan tí mi fi wé ọ̀rọ̀ fún. Ó ní rárá, ẹ máa báṣẹ́ lọ. Kí ni mo fẹ́ mú jáde àwọn ọmọ Yorùbá? Ọjọ́ wo la fẹ́ gbọ́ráyé? Ọjọ́ wo la fẹ́ understand ara wa? Ìyẹn dúró bẹ́ẹ̀. Mo dẹ̀ sọ̀rọ̀, mo sọ wípé ominú ń kọ mí, inú ń bí mi. Mo dúró, mo tún sọ. I am not saying this to threat you. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí, mi ò sọ láti threat yín. In tí mo fi ń sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ni wípé in tí mo rí tó ń ba ọkàn tèmi jẹ́. Tí n bá decide pé mo fẹ́ quit pápátá ní Yorùbá nation, mi ò ṣàṣìṣe. Mi ò ṣe mistake. Ìdí ni wípé in tí mo ti come across yìí, ó tó nǹkan tó discourage èèyàn. And I'm telling you this, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti plan láti darapọ̀ mọ́ wa ni wọ́n ti wà discouraged because of in tó ṣẹlẹ̀ nínú àwa tá à ń ṣe Yorùbá nation. Yorùbá ló dẹ̀ ní igi kan ò kì í dágbó ṣe. Àìrìnpọ̀ a máa jọmọ ejò níyà.
ìran Yorùbá pẹ̀lú bí Ọlọ́run ṣe kẹ́ wa, bọ́lọ́run ṣe fi ohun gbogbo pọ́n wa lé, ó fi ọpọlọ ọgbọ́n ó fi jogún fún wa, ọgbọ́n tá a ní, ọpọlọ tá a ní, ó wá ń dààmú ọlọ́gbọ́n wa báyìí. Ọgbọ́n tá a ní ń dààmú ọlọ́gbọ́n wa, ọpọlọ tá a ní ó ń hàn tiwa. Ìwà tí ẹ lè yàtọ̀ sí tèmi, ẹlòmíì ní àyà bíi kìnìún, ẹlòmíì ní àyà òkúta. Tó bá ti sọ pé báyìí kò sí tó máa yẹ, mo promise fún àwọn tó ti ń pè mí, mi ò ní sọ ọ̀rọ̀ dékùnkùndùn ni. Mi ní sọ, ìwọ̀nba tí mo máa sọ yẹn màá rí pé kò ní sí ẹlẹ́ẹ̀ tó máa mú jà dání, mo máa sọ òtítọ́ tèmi. Bí mo bá sọ màá kú, bí mi ò sọ màá kú. So it is better màá sọ. Tí n bá ro bí omi inú yẹn ṣe ń kọ mí tẹ́lẹ̀, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe gbé ọ̀rọ̀ wálé ní. Wákàtí méjì mẹ́ta àṣìwà mi, torí màá mú láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni. Kí ni mo fẹ́ mú jáde ni wípé Yorùbá, ayé táwa, ìgbà táwa dénú Yorùbá nation yìí kò ì bẹ́ẹ̀. Ẹ̀yin màmá, ẹ̀yin bàbá, ẹ̀yin ti wà nú ẹ̀ ti pẹ́. Ẹ dáyé ṣáájú wa. Ìyà tó dẹ̀ ń jẹ ìran Yorùbá yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ó pẹ́ tí ìyà yìí ti ń jẹ ìran Yorùbá. Nínú ìjàngbara Yorùbá nation yìí, ìdí tọ́rọ̀ yìí fi ń ta mí lára tó fi ń dùn mí, màá sọ díẹ̀ fún yín sìn. Níwọ̀n ìgbà tó ti jẹ́ pé inú kan kọ̀ọ̀kan ni mo fi ń rìnrìn àjò yìí, inú kan ọkàn kan, ẹ̀yin tẹ́ ń pariwo kiri, Ọmọlúkà ó lè ní ilé ní tọ̀hún ni, no problem, kò lè yé yín ni, torí kì í ṣe ẹnikẹ́ni, kò ń ṣe anybody ló pè mí pé máa bọ̀ wá ṣiṣẹ́ yìí. Ìmísí Ọlọ́run ni. Nínú ìrìn àjò yìí, ìgbàgbọ́ mi ni wípé ká jọ ṣiṣẹ́ papọ̀ ló máa ran ìrìn àjò yìí lọ́wọ́. Mi ò wá sí Yorùbá nation torí pé mo fẹ́ wá pe owó kan. Mi ò wá sí Yorùbá nation torí pé mo fẹ́ rèsì owó, mo fẹ́ dá kankan ṣe rárá. Mo ti ń pariwo, mo ti ń ja ìjà Yorùbá nation kó tó di 2019 sí 2020. Nígbà tí ìjà yẹn wá le kókókókókókó, táwa wọ̀nyí wá gbé ojú wa síta. Kó tó di àkókò yẹn ni mo ti ń pariwo. Now, nínú ìgbàgbọ́ mi ni wípé tí wọ́n fi kọ́ mi tí mo dẹ̀ rí ipò títọ́ wà ń bẹ̀, òun ni wípé 2 heads are better than 1. Ó lè máa correct lọ́dọ̀ yín o, ṣùgbọ́n kájọ rìn kápọ̀, yíyẹ ló ń yẹ ni. Tó ti bá sọ pé 2 heads are better than 1, ẹ lè fi dọ́là wéra fún mi, $1,000 àti $100. So ẹ rí pé difference wà ń bẹ̀, òótọ́ ni, ṣùgbọ́n mi ò ní lo òwe yẹn. Ẹ jẹ́ kí wá lo kárìn kápọ̀, yíyẹ ló máa ń yẹ ni. Ìgbàgbọ́ mi nìyẹn. Mo dẹ̀ believe yìí pé ọpọlọ tí èmi bá ní, ọpọlọ tí bàbá Èkìtì bá ní, ọpọlọ tí bàbá Àròpọ̀ tàbí Kóìkí tó ní kálukú wa bá ní, tá a bá jọ lò ó papọ̀, kẹ́ni ìmú àmọ̀ràn tiẹ̀ wá, kẹ́lẹ́ ìmú tiẹ̀ wá, tá a bá jọ papọ̀ láti fi rin ìrìn àjò Yorùbá nation yìí, dájúdájú a máa rí èrè tàbí èsì tó dájú tó dáa mú jáde níbẹ̀. Ìyẹn nínú mi ṣe dùn, tọkàn mi ṣe balẹ̀ yìí pé ẹnikẹ́ni tí n bá lè rí tó bá pè tàbí tó ṣe, I am ready to connect. Máa connect wọn papọ̀ pé ó yá, ìwọ tún mọ lágbájá, ìwọ mọ tàmẹ̀dù, ẹ jẹ́ ká jọ báṣẹ́ yìí, ẹ jẹ́ ká jọ máa bá lọ. To be sincere with you, ó ní iye àwọn tó wà nínú ìjàngbara ilé ni tó jẹ́ pé èmi Ọmọlúkà ni mo connect wọn papọ̀. Ẹ̀yin Yorùbá lẹ̀ ń pòwe, a lè fi tipátipá mú ẹṣin lọ sódò, ṣùgbọ́n kò sẹ́ni tó lè fipá mú ẹṣin mu omi o. A dẹ̀ máa ń báyàn wáṣẹ́ ni,
a kì í báyàn ṣe. Tí mo bá rí ẹni tó bá ti pè mí tí mo rí tó mú dání pé ó jọjú ó wá wúlò immediately máa connect ẹ pẹ̀lú àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ẹjọ́ ṣiṣẹ́ yìí papọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ gbọ́ àlàyé mi ẹ dá mi lẹ́bi o bóyá ẹ̀bi ni tí mo ṣe tàbí mo jàre. Dẹ́ńkẹ́ farabalẹ̀ gbọ́ mi yé ìdí tí ọ̀rọ̀ yìí fi ń dùn mí tó ṣe ń bà mí ní ọkàn jẹ́ tí mo dẹ̀ ṣe pinnu àti bá Màmá Onítìrí jà dáadáa tí mo dẹ̀ máa jà lénìí. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ àlàyé mi. Mi ò fẹ́ dárúkọ lágbájá àti lágbájá èmi mo mú wọn papọ̀. Tàmẹ̀dù àti tàmẹ̀dù èmi kọ́ mo mú ẹ bá mi ò fẹ́ lọ bẹ̀. Ṣùgbọ́n mo ti ṣàlàyé fún yín àwọn tí mo bá introduce wọn síra tó jọ mọ́ra wọ́n á wo fídíò yìí wọ́n á máa já mi bóyá mo parọ́ tàbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ ń wo ẹ máa já bóyá ìrọ̀lọ́mọ olùkàpá ẹ mọ́ra yín. Nítorí tọ́lọ́hun ó lóye ìrìn tí mo rìn láti ìbẹ̀rẹ̀ wá ni mo ti ń pariwo pé kò yẹ kí ẹgbẹ́ wà lọ́tọ̀ọ̀tọ̀. Tẹ́gbẹ́ bá pọ̀ jù wàhálà ni distraction ni láti ilẹ̀ wa. Ṣùgbọ́n ọ̀rọ̀ mi ò ta. Ìrìn àjò pé kí gbogbo ẹgbẹ́ papọ̀ òun ni mo bá lọ sọ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò. Bàbá ẹ dákun bàbá wà láyé wọn ó ṣeé ṣe kó gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Wọ́n á rántí ọjọ́ náà lọ́hùn tí mo wá bá wọn sọ ẹ̀bẹ̀ tí mo wá bẹ̀ wọ́n. Ibi tí mo wá ń lọ Ifá mímí kò mí Ọlọ́run á pọ́n ilé ìwà gbáyìí. Màmá mo dúpẹ́ Onítìrí Abiola. Èmi Ọmọlúkà ń sọ eléyìí dájúdájú mo dẹ̀ ń sọ kí gbogbo àgbáyé gbọ́ lé ní pé ẹ ràn ìrìn àjò Yorùbá nation lọ́wọ́. Ẹ ràn ìrìn àjò Yorùbá nation lọ́wọ́ màmá. Bóyá lóòótọ́ lẹ ti ẹ̀gbọ́ òótọ́ dání. Ṣùgbọ́n Ọlọ́run ọba àdúrà kan wà tó ṣe kókó tí ìran Yorùbá máa ń gbà. Wọ́n ní kó rí inú wa kó má bà tòde wa jẹ́. Èèyàn ò lè ní agbára kó o tó Ọlọ́run. Èèyàn ò lè tóbi kó fira ẹ̀ wé Ọlọ́run. Ọlọ́run bó ṣe tó bó ṣe wà powerful tó bó ṣe tó tẹ́ àti ẹ̀yìn tá a lè júwe bó ṣe tóbi tó. Wọ́n ló máa ń dáríjì ènìyàn. Wọ́n ní Ọlọ́run bó ṣe tóbi tó a máa fúnyàn ní second chance. Ẹ jẹ́ ká wò ó bóyá ó lè ronú pìwàdà. Àpẹẹrẹ ẹ pọ̀ nínú Bíbélì rẹpẹtẹ táwa ń kà lénìí tẹ́yìn náà dẹ̀ lẹ gbàgbọ́ nínú ẹ̀ màmá. Pé tá bá máa sọ̀rọ̀ tá ìsọ̀rọ̀ ẹ máa sọ pé ẹ̀mí mímọ́ ló bá yín sọ̀rọ̀. Èmi ò tí ì understand irú ẹ̀mí mímọ́ tó ń bá ẹ̀yin sọ̀rọ̀. Tó bá jẹ́ ẹ̀mí mímọ́ tó wà nínú Bíbélì tí a kà nípa ẹ̀ olùtùnú ni wọ́n pè é. Tó bá pe nǹkan ní olùtùnú á jẹ́ pé mímọ́ ni. Kò ní kórìíra kò dẹ̀ ní jà kò ní bínú. Màmá èmi ò mọ̀ mi ò lè sọ precisely bóyá lóòótọ́ lẹ wá ṣiṣẹ́ Yorùbá nation or not. Ṣùgbọ́n tèmi sọ ni wípé iṣẹ́ tẹ́lẹ̀ ń ṣe kò ràn ìran àjò Yorùbá lọ́wọ́. Kò ràn ìrìn àjò wa lọ́wọ́ rárá màmá. Listen, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbọ́ mi. Mo ti sọ I am not ready for message or for comment. Ẹni tó bá wọ anybody ẹ kọ́. Listen to me. Nígbà tí èmi ni ìyá Onítìrí pé inú mi dẹ̀ dùn pé ó sọ fọ́pọ̀lọpọ̀ nínú yín. Mi ò regret. Ṣùgbọ́n nígbà míì tí n bá ronú lọ́bẹ̀ omijé a máa jábọ́ lójú mi. Ìyá pè mí
ó lọ́mọ Lúkà ó ní mo fẹ́ràn bó ṣe ń sọ̀rọ̀ àbúrò wọn kan ló connect mi pẹ̀lú wọn o inú mi dẹ̀ dùn mo welcome màmá mo ní màmá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jẹ́ yìí o bàbá Akíntóyè lèmi á introduce yín sí ẹ bá bàbá ṣiṣẹ́ papọ̀ màmá ẹ̀mí mímọ́ yẹn kò sọ fún yín gbà yẹn pé kẹ́ má lọ́dọ̀ bàbá Akíntóyè o màmá ẹ lọ bóyá ó ní àwọn information kan tàbí méjì tẹ́ fẹ́ gbà nobody knows but mo fẹ́ sọ fún yín lónìí after some activities tẹ́ ti ṣe tí èmi ò mọ̀ tí mo bá ti introduce àwọn tí mo introduce èmi ń yọ break tèmi mo ń kúrò ń bẹ̀ nìyẹn mi ò ń kí mú sí mi ò ń prognose kò kàn mí mọ́ mo ti mú yín mọ́ra ẹ̀ máa bá ṣe ti yín lọ ẹ jẹ́ kí mi máa messenger ní mi ẹ̀ máa rán mi ń lọ ẹ listen kẹ́ gbọ́ mi ẹ̀yin tẹ́ bá fẹ́ blame mi ẹ blame mi mi ò expect kí gbogbo wa ronú bákan náà mi expect ká kọrí síbi kan náà no ojú tí oníkálukú fi máa wo ọ̀rọ̀ yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni after that ẹgbẹ́ petition dé tẹ́ ẹ bá mọ̀ màmá ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ ò bá mọ̀ mo fẹ́ sọ reality kan fún yín lẹ́ni kó tó di pé màmá bẹ̀rẹ̀ petition mo fi gbogbo ohun tí mo máa jẹ́ ní ayé mo fi búra fún yín tí mo bá parọ́ tí mo fẹ́ sọ fún yín tí mo bá parọ́ ẹ̀ kí ṣẹ̀dá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kó fìyà jẹ mí. Bàbá Akíntóyè fúnra ara wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pinnu bó ṣe fẹ́ ṣe petition kó tó di pé màmá Onítìrí dé. Ẹni tí wọ́n pè ìgbà tó béèrè lọ́wọ́ ọmọ Lúkà ta ló lè ṣe petition ìta ló lè bá wa ṣe. Ẹni tí mo dárúkọ fún wọn ó wà ní Dubai ó wà láyé ó wà láàyè lénìí. Mo dẹ̀ recommend mo lẹ́ni ilé ṣe petition yẹn sà ẹ jẹ́ kó bá wa ṣe. And this very person ó dẹ̀ dìde ó ń bá iṣẹ́ yẹn lọ but mi ò mọ reason tí ò jẹ́ kí iṣẹ́ yẹn tètè jáde bàbá ti ń sọ but àwa èèyàn á tètè fúnra sí torí pé kí ni tiwa ò kí kúkú ń jọ wá lójú ń gbà míì. But nígbà tí mo introduce wọn sí bàbá tí mo introduce màmá sí bàbá màmá wá sọ pé àwọn fẹ́ ṣe petition and immediately bàbá stop petition tó ní kí Lamid kó ṣe bàbá stop wẹ̀ pé ẹ jẹ́ ká support eléyìí tí ọmọ mi mo dúpẹ́ tó gbé wáyé and we all supported you mama. A support yín gbogbo wa la mọ bọ́rọ̀ petition ṣe lọ a nílò àti máa fẹ̀dí ara wa a ṣe kò sí kankan nínú Yorùbá world media tí ò promote petition yẹn àwa mọ inú oko tá a lọ ń pariwo fún yàn àmọ́ oyè ọjà tá a wọ̀ tẹ́ ẹ bá sọ pé rọ́lá pa wẹ́ ó kù mí ó kù Ọlọ́run lẹ́yìn tá a ṣetán ẹ̀yin ọmọ Yorùbá immediately tá a parí petition yẹn níyà Onítìrí stop àti gbé kọ́ mi èmi ọmọ Lúkà mo sọ tèmi ni o immediately níyà stop àti gbé kọ́ mi tí ò gbé kọ́ mi mọ́. Mo fẹ́ kẹ́ listen mi ò ní tú désàlẹ̀ àwọn àṣírí kan wà mi ò ní sọ torí pé àwọn nǹkan tó ti bá mi sọ kì í ṣe pé àti sọ ló ń bà mí lẹ́rù ṣùgbọ́n mò ń ro damages tó lè cause fún ìrìn àjò yìí torí mo sì gbàgbọ́ nínú ẹ̀. Inú mi kàn ń bàjẹ́ ni tí mo bá sọ pé ó sún mi òótọ́ ni ọmọdé ni mí kí lọ́jọ́ orí mi. Asúnyàn tí mo bá wo ọ̀tún táàrí bẹ̀wọ̀ tí mo wo òsì ó kún fún ẹ̀gbin táàrí bí kankan tá a lè darí sí ẹ wá ní kó kínú mi má bàjẹ́ ní kó má sùn mi. To cut the whole story short mama stop àti gbé call mi immediately after petition. Kò dẹ̀ bí mi nínú torí gbà tí màmá dé ó láwọn kan tí mo introduce wọn sí àwọn ìyá mi kan tí mo pè ní ìyá tí mo fi ṣe ìyá ó tún ní ó ní group tó jẹ́ mo introduce màmá mo mú màmá lọ bá wọn. Inú mi dẹ̀ dùn láti tí
bá ní ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ nínú wọn mi ò ní mú ìyá dọ̀dọ̀ wọn. Àwọn tá à ń sọ yìí àwọn àtìyá ń ṣiṣẹ́ dọ̀la inú mi dẹ̀ ń dùn sí nígbà tí màmá wá stop àti bá mi sọ̀rọ̀ tí wọn ò dẹ̀ ń pè mí sínú mítì mọ́. Ó fẹ́ ṣe mí bẹ́ẹ̀ ni pé kí n bínú ṣùgbọ́n mo tún wá wò ó mo ní kí ló fẹ́ bínú sí Ọmọlúkà. Tí àwọn èèyàn wa wọ̀nyí tó bá ṣèpàdé tọ́jọ́ sọ̀rọ̀ tó bá wà ń bẹ̀ tọ́rọ̀ yẹn bá lu jáde wọ́n á ní Ọmọlúkà náà wà ń bẹ̀ I'm a suspect. Ṣùgbọ́n bá ò ṣe pè ẹ́ tó ò sí ń bẹ̀ tá bá sọ ọ̀rọ̀ tó ṣèpàdé tó bá lu jáde wọn ò sáà ní dárúkọ ẹ̀ tó lóò sí ní tó ti sọ. To cut the whole story short not to ẹ jẹ́ kí n rárá máa mú nípele fún yín o. Mo ti sọ àwọn míì wà tó yẹ kí n sọ mi ní sọ. Màmá gbogbo àlàyé tí mò ń ṣe yìí mi ò sọ torí pé bóyá ó ní ntẹ́ ẹ bá wá tàbí ó ní ntẹ́ ẹ fẹ́ wá ṣe rárá. Mò ń sọ eléyìí wípé àdúrà Yorùbá tó sọ wípé Ọlọ́run má jẹ́ kó rí inú wa kó bà tòde wa jẹ́ àdúrà tó yẹ kí gbogbo èèyàn máa gbà ní. Ó wá di ọjọ́ kan gbà tí wàhálà yìí lágbára tó ní ogun. Mo mọ̀ nípa ẹ̀ òtítọ́ ni ẹ̀ kì í pe bàbá direct. Mo mọ̀ bẹ́ẹ̀ gbogbo èèyàn ọmọ Yorùbá màmá ò pe bàbá direct òtítọ́ ni. Ó lẹ́ni tí màmá máa ń pe bàbá true ẹ̀. Ṣùgbọ́n bó ṣe ń sọ̀rọ̀ oh God okay bó ṣe ń ṣiṣẹ́ yẹn lọ màmá náà stop àti bá bàbá sọ̀rọ̀ like joke ó wá ń di wàhálà ó di wàhálà ó di wàhálà. Ọjọ́ kan mo wá pè mi ò rí màmá bá sọ̀rọ̀ ìyá ò gbé call mi mo wá send the message sí ìkan nínú àwọn màmá tí mo mú màmá mọ̀. Ẹ máa gbàlàyé mi ìkan nínú àwọn màmá wa wọ̀nyẹn mo dẹ̀ sì ń sọ ẹ́dà wọn wò mí wọn wò mí dọ̀la mi ò ní ìkùnsínú sí wọn mi ò dẹ̀ bá wọn jà. Mo wá pè wọ́n mo ní ẹjọ́ mo ní tí mo fẹ́ bá màmá sọ. To cut the whole story short wọ́n wá connect màmá wọ́n pè ya wọ́n wá gbé mi wọlé. Inú mi dùn mo pariwo hallelujah pé mọ́mì èmi náà kíní kan mo kí wọn. Mo wá bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ mo wá bẹ̀ màmá ìyá mi ọgbọ́n lèèyàn fi ń ja ìjà òmìnira yìí ẹ fọgbọ́n ṣe ẹ torí tí Ọlọ́run ẹrù ń tẹ́ ẹ gbé kalẹ̀ ẹ má jẹ́ kí aáwọ̀ kó ṣẹlẹ̀ ẹ bá bàbá sọ̀rọ̀ ẹ pé bàbá yín ẹ pé bàbá yín náà ni wọ́n ẹ lè fọjọ́ orí yín wé ti bàbá ìyáde láyé ní kò sí tó jọ ó láwọn ò lè bá bàbá sọ̀rọ̀. Mo fẹ́ sọ ìdí ẹ̀yin ẹ̀kan rí tí tẹ́yìn mi bá fẹ́ sọ ẹ̀ ọ̀dọ̀ màmá ló yẹ kí n wà. Mo ti sọ láti bẹ̀rẹ̀ tí Bánjí Akíntóyè tó bá kù díẹ̀ máa sọ fún mo máa fún jẹ ní tiẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ lẹ́ni máa fún ní tiẹ̀ lẹ́ni. Kò sí ẹni tí mo pledge ní loyalty fún ní Yorùbá nation. Ìtọ́ dùn mí tí mo fi sọ̀rọ̀ ni wípé níbi tó wá bàjẹ́ dé yìí Onítìrí ló jẹ́ kó bàjẹ́ débẹ̀ pẹ̀lú ìwà tó gbé dání. Ó wá dé level kan mo sọ mo ní màmá tí Ọlọ́run bá ń jà fún yàn ṣó yẹ kí èèyàn gbogbo tí mo sọ ẹ jẹ́ kí ìyàwó fídíò mi kó sọ fún mi pé irọ́ ló pa Ọmọlúkà kájọ fi gbogbo ohun tá a ní láyé àti ọ̀run àti ẹ̀mí mímọ́ tí yàpá tó máa sọ pé òun gbàgbọ́ nínú ẹ̀ tó ń bá sọ̀rọ̀ ká fi búra níwájú Ọlọ́run. Mo ní màmá tí Ọlọ́run bá ń jà fún yàn èèyàn ò nílò àti sọ fọ́lọ́run pé òun lè dá ìjàjà rárá. When God is fighting your battle fi ilẹ̀ fọ́lọ́run jẹ́ kó jà á jà kọjá bó ṣe lérò. Mo lọ́lọ́run dẹ̀ ti wá jà fún yín o Ọlọ́run dẹ̀ ti gbọ́ àdúrà yín o màmá ẹ wo bọ́mọ Yorùbá ṣe fẹ́ yín kí lẹ̀ tún wá. Tó bá jọ́rọ̀ àṣírí ẹ bá sọ fún bàbá rárá ẹ di àṣírí yín mú. Ìtọ́mọ Yorùbá ìdí bàbá sọ ni pé ọmọ mi mo dúpẹ́ ò pè mí
ẹ̀yin náà ẹ pé bàbá kí àlàáfíà ṣáà jọba. Tí bàbá bá béèrè pé kí lẹ mú dání ibo lẹ bá ṣẹ́ dé, ẹ sọ fún bàbá pé kán ní sùúrù pé àkókò ò tí tó, tó bá tàkókò ẹ máa sọ fún wọn. Ẹ̀yin ọmọ Yorùbá, bóyá màmá bá nǹkan míì wá tàbí kò bá wá kò pọn èmi o. Ìdúró mi ni wípé tí mo bá rí ẹni tó bá sọ pé òun ṣetán fún ìran Yorùbá, èmi mo máa ń ṣí apá sí gbogbo ara fún mi. Mo máa ń túyáyá fún irú ẹ̀dá bẹ́ẹ̀ ni tó bá ti jọ̀rọ̀ Yorùbá ló bá dé. Gbogbo effort wa, gbogbo ìgbìyànjú wa, after tẹ́mi bá wọn sọ̀rọ̀ tán akọ́tọ̀ alọ, mi ò rí wọn ń pè, mi ò rí wọn bá sọ̀rọ̀, èdè ń kọjá àyè mi. Ọ̀rọ̀ wa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ pẹ̀lú bí gbogbo ẹ ṣe ń lọ yìí, mi ò bá yàjà o. Ìṣẹ̀dá ẹ̀ ó rí mi o, ó dẹ̀ rí inú mi, ó rọ́pọ̀ mi. Mi ò bínú, mi ò dẹ̀ jà. Ṣùgbọ́n àwọn nǹkan kan wá go on. Gbogbo àkókò tí mo sọ èmi ò sí lára àwọn tó gbé ìyá wá sórí ètò. Àwọn Yorùbá World Media bóyá náà rí nínú wọn tí ò gbé ìyá wá, wọ́n gba màmá náà ní tìfẹ́tìfẹ́. Ìgbà tó wá dé àkókò kan tó wá di pé ìyá ò bá kankan nú wọn sọ̀rọ̀ mọ́, màmá ló mọ reason. Èmi ò tiẹ̀ bínú sí yẹn torí ara la mọ̀, a ò mọnú. A wà lára nǹkan tí a ṣe bínú tá a ṣe kúrò nínú Yorùbá World Media, but àwọn tí òye ò bá yé wọ́n nítorí pé wọn ò fún wa nípò la ṣe bínú kúrò. Èmi Ọmọlúkà o, mo fi Ọlọ́run tó ṣẹ̀dá mi mo fi ṣe ẹ̀rí fún yín. A kàn fi ọ̀rọ̀ pé yá bó ṣe gbé ẹgbẹ́ Yorùbá World Media kalẹ̀ kò ṣẹ̀yìn mí. Yorùbá World Media ẹ lọ bèrè, àwa mẹ́ta la create ẹ̀. Èmi bàbá àròpọ̀ ire Àtọ́láyọmí Kóìkí, àwa la bẹ̀rẹ̀ Yorùbá World Media tẹ́rí yẹn lẹ́nìí. Èmi àti bàbá àròpọ̀ ló ń sọ̀rọ̀, táwa gbé Ọláyọmí Kóìkí wọlé sínú ẹ̀, táwa mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ jọ sọ̀rọ̀ tó bí Yorùbá World Media tẹ̀ ń wò lẹ́nìí. Tí n bá sọ pé ẹ ń ṣe nǹkan bẹ́ẹ̀ ẹ̀ bùn wá gbọ́, mi ò lérò pé mo ṣe àṣìṣe náà. Tí n bá sọ wípé ẹ ń take decision nú ẹgbẹ́ yìí, ẹ̀ẹ́dẹ̀ bú àwa táwa ń lé gbọ́, mi ò lérò pé mo ṣe mistake. Listen to me. Nígbà tí àwọn Yorùbá World Media tó fẹ́ gbé ìgbésẹ̀ tó fi lọ sọ ọ̀rọ̀ sí màmá yẹn tó bú ìyá, mo fi títóbi Ọlọ́run búra fún yín, inú mi bàjẹ́ dọ́ba ni. Kí ló mú àwọn pípù ìṣe báyìí? Ọjọ́ yẹn ni mo dẹ̀ pinnu pé màá jáde nínú gúrùpù yẹn. Ẹ̀yin tẹ́ bá ń wo fídíò ẹ béèrè lọ́wọ́ bàbá Èkìtì, ọjọ́ yẹn ni mo jáde nínú gúrùpù náà. Mo yọra mi jáde. Ẹ pé bàbá Èkìtì ẹ bí léèrè pé Ọmọlúkà sọ báyìí. Ọjọ́ yẹn bí mo ṣe jáde, ọjọ́ kejì ni bàbá Èkìtì bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí tó dá mi padà sínú gúrùpù yẹn. Mo ní bàbá Èkìtì, Yorùbá Nation lè mú wa máa ṣe bíi pé ajẹ́gbẹ́, mo mọ̀ pé ẹ jù mí lọ fáfáà, ẹ tó bàbá fún mi. Mo gbọ́ sí yín lẹ́nu, mo dẹ̀ padà sínú gúrùpù yẹn. Kó tó di pé gbogbo àṣẹ wa pinnu pé àfi bàbá jáde. Nígbà tí mo rí reaction Jídé Ìgè ní US ni mo fi wá pinnu pé eléyìí tí yọ ti dojú ẹ̀, I'm no longer interested. Nítorí màmá mo jáde. Nígbà tá a jáde gbogbo yín lẹ mọ̀ bá pè yá. Nígbà tá a fẹ́ bá wọn sọ̀rọ̀, ìkan náà àwọn màmá mi tí mò ń sọ fún yín, a sọ fún wọn, wọ́n bá wa gbé màmá wá. Màmá darapọ̀, kò sí kan tó wà lábẹ́ ọ̀run tá a fi bẹ̀ yá. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ gbọ́ náà. Tí ẹ̀mí Ọlọ́run bá ń bá èèyàn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ikọ̀ àtìríjú Ọlọ́run, tó o bá rí ẹlẹ́ṣẹ̀ tó ń gbìyànjú àti ronúpìwàdà nínú ẹ̀ṣẹ̀, ṣé wàá sọ pé dandan àfi kó lọ kú ni? Gẹ́gẹ́ bí ìran, ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá, mo bẹ̀ yín ni, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Kírísítẹ́nì tòótọ́. Mi ò mọ nǹkan tá a fi bẹ̀ yá,
ìyá ní kò lè jọ ó láfi tóun bá ṣe declaration tán pé tóun bá ti ṣe declaration ìgbà yẹn lòun ṣe lè pe bàbá táwọn ṣe lè sọ̀rọ̀. Màmá èmi tí mò ń sọ pé mò ń bínú sí yín mo mọ ìdí. ó lè sọ pé tí ó bá wọ Ọmọlúkà kó bínú sí ẹ Ọlọ́run ò bá ti bínú sí ẹ òtítọ́ ni. béèyàn bá bínú síbi tọ́lọ́run ò bá bínú síbi déédéé ni ṣùgbọ́n lórí òtítọ́. tó bá bínú síbi lórí irọ́ Ọlọ́run náà ni olùdájọ́. mi ò dá yín lẹ́jọ́ o màmá o ṣùgbọ́n mò ń jẹ́ kí ẹ understand pé ìwà tẹ́ ẹ wù ìwà tó burú ju tí èṣù lọ ni ẹ jẹ́ ní ẹni tó yẹ kó jẹ olórí kó ṣe olórí. tí ènìyàn bá ṣe àṣemáṣe òyìnbó a máa sọ òwe kan wá ní temper justice with mercy. Temper justice with mercy. That means ló ti wù kéèyàn ṣètò ẹ gbìyànjú láti rí i wípé ẹ fi ẹ̀mí human feeling tàbí kí n bu humanity ẹ fi ṣe ìdájọ́ fún irú ẹ̀dá bẹ́ẹ̀. Tẹ́ bá ti rí tó show remorse. Moreover, ẹ̀ṣẹ̀ wo ni bàbá Akíntóyè ṣẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́? Ẹ fi takú pé láyé àti láyé. Ó bọ́ lóṣèlú ṣe, màmá sẹ́yìn òṣò lóṣèlú. Ẹ̀yin òṣò lóṣèlú màmá. Akíntóyè olóṣèlú ni. Sunday Ìgbòho tó pariwo tó jẹ́ kí gbogbo àgbà ńlá ayé mọ̀ tó ń ṣẹlẹ̀. Kò ń ṣe olóṣèlú. Bẹ́ẹ̀yàn jọ lóṣèlú, ẹ má tiẹ̀ jẹ́ ká gbé yẹn wọ inú ìrìn àjò yìí. Ẹ jẹ́ ká tiẹ̀ gbé yẹn ká gbé ti sẹ́gbẹ̀ẹ́ ni. Ẹ̀ṣẹ̀ wo ni bàbá ṣẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́? Gbogbo bí mi bá ṣe máa gbìyànjú àti bá màmá sọ̀rọ̀, mi ò ní any access àti ní contact pẹ̀lú bàbá pẹ̀lú màmá. Mo wá rò lọ́kàn mi pé ó dá màmá Onítìrí yìí. Ó dẹ̀ wù mí láti bá ìyá ìṣiṣẹ́ but kò gbé kọ́ mi, kò ṣe anything. Information wà tí màá rí tó yẹ kí n pè kí n sọ fún wọn. Ọmọ àgbà lèmi, kì í ṣe gbogbo ọ̀rọ̀ tí mo bá gbọ́ tàbí tí mo bá rí ni mo lè sọ fún anyhow person. Nowhere to contact mama. Mo wá jókòó, mo wá ronú mi. Ibi tọ́rọ̀ ń lọ yìí ò máa yé mi. Abẹ ìyá, a fi ohun tó wà láyé àti ọ̀run a fi bẹ̀ màmá. Pé màmá, in táwa ń bá àwọn world media jà sí, ẹ fún àwa ṣe, ẹ jẹ́ ká wà rí ṣe àwa home base. Ẹ jẹ́ ká mú èèyàn àti bàbá ká settle ní. Ìyá kọ̀. Mákọ́ lóye ẹ kàn ẹ̀yin ọmọ Yorùbá. Tí ẹ bá rú ọ̀rọ̀ mi bí ọ̀rọ̀ rádaràdá ọ̀rọ̀ òpònú, mo gbà fún yín, ṣùgbọ́n mákọ́ ní. Ó ń bọ̀ wá kàn yín. Ẹni tẹ́ máa ṣẹ̀ tí ò ní dáríjì yín, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ṣẹ̀. Ọlọ́run kò ní jẹ́ kẹ́ ẹ ṣẹ̀ ẹni tẹ́ máa ṣẹ̀ tí ò ní forgive yín. Kò sí tí èèyàn fi ń bẹ èèyàn tá a fi bẹ màmá. Màmá yẹn kọ́ tán gbogbo wa dáhùn. Nínú gúrùpù tí gbogbo àwa tá a jẹ́ home based media tá a wà. Èmi lẹ́rìí tá a jáde, orúkọ tó kọ́kọ́ lẹ̀ mọ́ wa, wọ́n náà wá ajá Onítìrí. A dẹ̀ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé àlàáfíà làwa wà fún. Àwa la wà ń lé, àwa náà ń lé kiri. Tá a bá máa wí tà ìwé ẹ̀yìn kan ẹ̀ ló lè níwá igbá ni. Láàárín ọdún kan, ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣe ń jí ilé tí mò ń gbé. Ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣe ń jí ilé tí mò ń gbé for security reason. Bàtí bá ti rí traces pé nǹkan ń lọ. Ó dáa tí bá tiẹ̀ wá tí bá kàn sùn tẹ́tẹ́rẹ́ tí mo sùn tẹ́tẹ́rẹ́ tí mo gbàgbé ara. Tẹ́lẹ̀ gbèrú èmi Ọmọlúkà yìí lọ. Èmi tí mi ò ní ìyá, tí mi ò ní bàbá, tí mi ò lẹ́nikẹ́ni àfọlọ́run Olódùmarè ọba. Tọ́lá kàn gbèrú mi lọ. Tí n bá ní kí n gbé fún kí n jẹ sọ fún ìyàwó mi bá mi pé ìyá Onítìrí kó sọ fún pé nǹkan báyìí lọmọlúkà ńlá kọjá. Báwo la ṣe fẹ́ rí ìyá contact? Ẹ̀yin ọmọ Yorùbá ẹrú àròjinlẹ̀ kẹ́ gbọ́ mi yé. Mo wá sọ eléyìí categorically wípé mi ò sọ wípé bóyá ìyá ò tiẹ̀ wá ṣe dáadáa tó. Bóyá olóṣèlú náà ìyá tàbí olóṣèlú òòyàn bẹ́ẹ̀ yìí kan ṣe ń kọ. Èmi ò tiẹ̀. I don't have any evidence about that.
ìyá ń ṣiṣẹ́ Yorùbá nation làwa ń gbọ́ bó tẹ̀ jẹ́ pé àfojú rí èmi ò rí ṣùgbọ́n ó lóun ṣiṣẹ́ Yorùbá nation good but èmi gbà wọ́n lámọ̀ràn ẹ jẹ́ kí ìfẹ́ jọba àní nǹkan kan for God's sake ọmọ Yorùbá kò sí nǹkan ìjà tá a ní àlówó àníbọn àlọ́kọ̀ àládàá nǹkan ìjà kan ṣoṣo tọ́lọ́run fi jogún fún wa òun ní ìṣọ̀kan wa mo dẹ̀ bẹ̀ ẹ jẹ́ ká ní ìṣọ̀kan yìí ẹ jọ̀wọ́ ẹ bẹ̀ lábẹ́ yín ẹ̀rọ tàwa tá a wà lójú ojú pápá wọ̀nyí. tí mo bá sọ pé bàbá Akíntóyè mi ò ní lè tẹ̀lé yín mọ́ Onítìrí mò ń bá lọ tọ́lọ́pàá bá gbèrú mi tàbí sójà tàbí DSS ṣé Onítìrí á jáde wá gbà mí sẹ́ni tá a rí pé. I don't bloody care ntí ìbá wo ẹnikẹ́ni yín kẹ́ ẹ sọ mo ń sọ má ìdí tí mo ṣe ń bínú sí Onítìrí ni mo ń sọ fún yín. màmá mi a máa pọ̀wé kan fún mi a ní tẹ́ èèyàn ò bá torí iṣu jẹ epo èèyàn á máa torí epo jẹ iṣu èèyàn á máa torí epo jẹ iṣu. abẹ àtúntún ẹ̀bẹ̀bẹ̀ ó dé lẹ́bù kan mo ní màmá èébú àlọ́ta ń ta bọ̀ níta náà Ọlọ́run ti kẹ́ yín báyìí màmá ẹ calm down ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kàlàáfíà jọba ẹ̀yin ọmọ Yorùbá ẹ fúnra yín ro ọ̀rọ̀ yìí ọ̀nà wo ni mo fi jẹ̀bi ẹ̀yin tẹ́ ẹ̀ ń bú mi tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ sí mi olè ni ẹ́ ìgbà ni ẹ́ àwo ni ẹ́ tí ò dẹ̀ jọ èmi lójú Ọlọ́run ló mẹjọ dá. tí wọ́n bá máa wí tà ìwé ìyá ní ẹ̀mí mímọ́ ló sọ fún mi but ẹ̀mí mímọ́ yẹn mi ò understand. màmá ẹ̀mí mímọ́ yẹn sọ̀rọ̀ fún yín ẹ wo Yorùbá nation lẹ́nìí ṣe bẹ́ẹ̀ ṣe bá ń gbà tẹ́lẹ̀ nìyẹn màmá. Yorùbá nation yìí ṣe bẹ́ẹ̀ ṣe bá nígbà tẹ́ ẹ dé nìyẹn gbogbo bó ṣe túká yìí ṣe bẹ́ẹ̀ ṣe bá nìyẹn màmá. ẹrù àròjinlẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹrù nínú ìṣọ̀kan nínú ọkàn kan nínú ìfẹ́ kan kì í ṣe páàkì ń bára wa ń jà ń gbà yẹn ṣùgbọ́n kóòtù ọ̀tá wa àgbẹ̀jì à ń jà ṣùgbọ́n bíi kákúkọ̀ nínú ìmọ̀ kan nínú ìfẹ́ kan a máa ṣe rálì nìbàdàn àwọn tá a jọ ṣe rálì lọ́jọ́ náà lọ́hùn-ún wọ́n mọ ibi tá a ti rìn láti bẹ̀ títí tó fi débí. nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ rálì ní họ́ọ̀lù tó wà níwájú palace mi ìrántí orúkọ họ́ọ̀lù yẹn nìbàdàn àwọn sójà ní kò sáyè àwọn obìnrin kan jáde wọ́n dismantle gbogbo sójà pátápátá wọ́n ní kílẹ̀ ń sọ bàbá ńlá irọ́ ni a máa ṣe rálì eléyìí wọ́n dẹ̀ gba ibẹ̀ fún wa a dẹ̀ jáde a ṣe rálì ibẹ̀ láti kọ́ ọ̀wọ́ rálì yẹn rìn ó lóye kìlómítà sáàrin láàrin Ìbàdàn ní inú kan ìmọ̀ kan kì í kúkú ṣe bá kì í bára jà màmá àkúrò ń bẹ adarí s'Òṣogbo ẹ wo ohun tó ṣẹlẹ̀ l'Òṣogbo inú kan ìmọ̀ kan la fi ṣe rálì àkúrò l'Òṣogbo wọ́n wá s'Oǹdó ẹ wo ohun tó ṣẹlẹ̀ l'Oǹdó ẹ wo ohun tó ṣẹlẹ̀ l'Èkìtì ṣé wọ́n sọ pé àkì ń jà ni akúkú ń jà ṣùgbọ́n à ń fi àyè àlàáfíà sílẹ̀ nínú ìjà tá à ń jà ni. bá a ṣe ń jà tó la tún sọ àjọ ń fi ìfẹ́ àtúnfi ń ṣètò ẹ̀ ṣùgbọ́n màmá kọ̀ ìyẹn ni òye mi ìdí tó fi rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá lẹ gbàgbọ́ pé màmá ń ṣiṣẹ́ èmi náà gbà bẹ́ẹ̀ pé ó ṣiṣẹ́ bí mi ti ẹ̀ rí ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ yẹn náà ẹ̀ kúkú rí èmi kò sí tó burú mẹ́ tí wọ́n bá fi hàn anybody yes of course
ṣùgbọ́n ṣé bí gbogbo ẹ ṣe wá dojúrú yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ just because of a simple action. Simple action. Ẹ jẹ́ ká bára wa sọ títọ́ ọmọ Yorùbá. Ẹ ń bú àwọn Yorùbá world media. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Mi ò justify pé tí wọ́n ṣe dá o, èmi ti bá wọn jà. Mo dẹ̀ sì ń bínú sí wọn torí wọn understand pé mistake làwọn ṣe. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ṣebí Màmá Onítìrí, ṣebí kò sí gbogbo àwọn world media tá à ń sọ yìí, kò sí gbogbo wọn tí ò lọ platform wọn lọ sọ̀rọ̀. Èyí tó ní 10,000 viewers, èyí tó ní 20,000 viewers, èyí tí 15,000 viewers wò tó fi mọ ẹni tó jẹ́ Onítìrí. Kí ló wá dé tó wá dé level kan tẹ́ wá sọ pé kò sí nǹkan jẹ mọ́? Mo lè kéré ṣùgbọ́n tó bá ṣe èmi màmá mi ò ní dá gbogbo wọn nù pé mi ò ní sọ ọ̀rọ̀ fún yín mọ́, mi ò ní dá wọn nù. Mo lè má sọ títọ́ ọ̀rọ̀ yẹn fún wọn, mo lè má mú dékùnkùn dùn, máa àdírẹ́sì wọn, máa bá wọn sọ̀rọ̀, máa sọ fún wọn pé fún ìdí báyìí báyìí ẹ sì ní sùúrù, ẹ má tí ì jẹ́ sọ eléyìí jáde, ẹ jẹ́ kí n gbé bí eléyìí báyìí ló ṣe rí, báyìí ló ṣe ń lọ, ṣùgbọ́n ẹ sì fà àwọn ibi báyìí sílẹ̀ tí òfin ní síjà. Màmá bọ̀tẹ́ ẹ̀ ṣe kàkà kẹ́ tù wọ́n nínú ẹni rárá ilé lè bá wọn sọ̀rọ̀. Ẹ wá ní ká má bínú nígbà tẹ́ gbé pẹtíṣọ̀n dé, wọ́n sọpọ́tì yín, wọ́n jó yín, wọ́n bá yín ṣe, wọ́n bá yín polongo ẹ̀. Bá ṣe pẹtíṣọ̀n tán ẹbí wọn ò dáa, ẹni ká má bínú màmá. Ẹni ká má bínú. Tó bá ṣe èmi lẹ́yìn máa mú wọn mọ́ra. Yorùbá lára mú la mọ̀ lóòótọ́ àmọ́nú. Ṣùgbọ́n tó ń pè ní leader, a leader must be able to carry his followers along. Leader tí ó bá carry followers along, ìtọ́ máa ń gbẹ̀yìn ni pé á lùsì gbogbo wọn, á pàdánù wọn. Á lùsì wọn, á pàdánù wọn. You refuse to carry them along. Now you lose them. They become your enemy. Ẹ wá ń fojoojúmọ́, ẹ ń bínú, ẹ ń sọ̀rọ̀. Ẹni wọ́n gbógun tì yín. Ta ló ṣílẹ̀kùn ẹ̀ sílẹ̀? Ta ló fi àyè ẹ̀ sílẹ̀? Eléyìí tí inú bí mi sí yín sí gangan ni wípé ẹ̀bẹ̀ tí a bẹ̀ yín, tí èmi bẹ̀ yín pẹ̀lú omijé lójú, ẹ takú ẹni láyé àfi tẹ́ bá declare. Nígbà ẹ declare tó ṣe bá padà tún bẹ̀bẹ̀. Àwọn tá a máa ń rán, ìbá rán wọn sí yín pé mọ́mì ẹ bá wa bẹ̀ ìyá. Ṣé bí ìyá dẹ̀ tún ti declare jọ̀ọ́ ẹ bá wa bẹ̀ wọ́n jẹ́ kí ọ̀rọ̀ dẹ̀ tán. Ẹ̀kọ́ náà ni ó ní tẹ́ ẹ sọ fún mi pé ó máa ṣẹlẹ̀, mi ò ní sọ. Mo ti sọ pé àwọn ọ̀rọ̀ kan wà tí mi ò nídìí láti sọ. Ẹ̀yin ọmọ Yorùbá, ìtẹ́mi ń sọ fún yín, mi ò sọ pé ká ẹ gba ọ̀rọ̀ mi, èmi sọ tó tẹ́mi mọ̀ níwọ̀n bá títí ní tẹ́ ẹ bá rí mi, mi ò mọ̀rọ̀ bá gan wọn kúkú ń pè mí mọ́, wọn ò sí koríko, so kò sí wàhálà ń bẹ̀. Mo dẹ̀ ń sọ mò ń tún sọ, Yorùbá nation lèmi dúró fún, mi ò dúró fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n ìrìn tẹ́mi rìn, ìdí tá a ṣe nídìí ẹ̀yin tẹ́ wà lókè kí ìmọ̀ yín ṣọ̀kan nìyẹn. A lè sọ pé ní tí ò ní ṣẹlẹ̀ kí nǹkan ṣẹlẹ̀. Mo rí àwọn sójà wọn ń kọjá, wọ́n ń lòdù ara wọn massively wọ ilẹ̀ Yorùbá. Ó yẹ kí n pè yín, kí n fi tó yín létí, màmá nǹkan báyìí là ń rí. Kí n pe bàbá Akíntóyè, kí n fi tó wọn létí, kí n polóyè Ìgbòho pé nǹkan báyìí là ń rí. Ṣùgbọ́n mo la fẹ́ pè yín sí. Mo ṣe fídíò yẹn, ẹ lọ bèrè àwọn tó ṣerú fídíò yẹn ní Kogi, wọ́n ti tì wọ́n mọ́lé, wọ́n ti kó wọn fẹ́ tì mọ́lé. Dọ́là wọn ò gbà wọ́n jáde. Màmá Díọ̀lá ẹ̀ mà gbà wọ́n jáde. Òru ọ̀gànjọ́ ni wọ́n pè mí pé Ọmọlúkà ò lè sùn lélẹ ní o. Nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o. Tí mo sá kúrò nínú ilé tí mo lọ wá bí pamọ́ sí lóru ọ̀gànjọ́. Ta ló mọ tó ìfẹ́ ṣẹlẹ̀? Èmi ṣàmọ̀pọ̀ Ọlọ́run lálábò mi. Ọlọ́run awọlá inú kan tí mo fi rìnrìn àjò yìí, a máa ṣàlàbò lébi lórí torí kò sí tí mo ní, kò sí tí mo mọ̀. Tó bá délẹ̀ bo ni kí n ta ni kí n sáré bá. Ìdí tí mo ṣe nídìí èyí tẹ́ jẹ́ lídà nìyẹn. O mo ṣe ń tẹnu mọ́ pé tó bá délẹ̀ tán
àwa tá a jẹ́ bí koríko tẹ́ ti bẹ̀jà àwa la máa jẹ ìyá ẹ̀. ẹ understand mi ọmọ Yorùbá bẹ́ẹ̀ dẹ̀ understand mi kò sí wàhálà. bóyá màmá tiẹ̀ wá gbé òtítọ́ dání ẹ jọ̀ọ́ òtítọ́ yẹn báwo ni ìbá ṣe dùn kán ní ìjà tá à ń bára wa jà kó kàn jẹ́ yín ná ó sì jà ni ẹ jáde síta kẹ́ lọ wo ẹlẹ́yà kẹ́ lọ wo yẹ̀yẹ́. tó bá jẹ́ lóòótọ́ ni màmá kọ ìwé síta fún àwọn orílẹ̀-èdè tán láwọn kọ̀wé fún tó bá jẹ́ pé lóòtítọ́ máa garanti yín wípé wọ́n rí lára àwọn orílẹ̀-èdè yẹn tá sọ pé àwọn eléyìí ò serious because kò sí tó lọ tí wọn ò gbọ́ kò sí tó lọ tí ò hàn sí wọn lójú wọn á ní those people dànù serious. mo sọ ti outside ẹ wá wo ti inú ilé ó tiẹ̀ wá gọ́ tí ọ àwọn tẹ́ ẹ̀ lérò wọ́n wá lo opportunity yẹn wọ́n wọlé lọ́tún lọ́sì wọ́n bẹ̀rẹ̀ sí ní ba ṣó jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ba gbogbo nǹkan jẹ́ lọ́tún lọ́sì. Yorùbá ẹrù ọ̀rọ̀ mi ò lè káyé èèyàn tó gba nọ́mbà pé àwọn fẹ́ bẹ màmá bóyá àwọn tiẹ̀ lè rí bẹ́ẹ̀ mo ní màmá ò ní gbé kọ́ yìí kò dẹ̀ gbé nínú ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ yìí ẹ tiẹ̀ gbìyànjú ẹ mẹ́sẹ̀jì màmá òun kẹ́ wò bóyá wọ́n á dá yín lóhùn ò lè dáhùn. Leader bẹ́ẹ̀ bá tiẹ̀ máa ní personal number tẹ́ ẹ̀ ní máa gbé anyhow ẹ ní nọ́mbà míì ti PA bóyá ọmọ yín tàbí àbúrò yín tàbí personal assistant yín láti máa attend sí àwọn messages as a leader màmá tẹ́ ẹ̀ ní gbé ọmọ yẹn lágbé wá fún yín ọ̀ọ́kẹ́ ti máa sọ ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ jẹ́ kí mẹ́sẹ̀jì máa wọ bí o tẹ́ bá pè tí mi ò gbé ọ̀ voice note ẹ gbé síbí máa gbọ́ máa mọ nǹkan tó ṣẹlẹ̀ tí ẹ tiẹ̀ ti máa attend sí tó bá pèèyàn láṣíwájú a máa fara da ẹ̀gbin bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ màmá ẹ ti jáde ṣépè fáwọn èèyàn dáadáa ṣebí lídà lẹ pera yín màmá èmi ní fídíò òun dání tẹ́ ẹ ti bu ògbólógbòó àyájọ́ èpè lé àwọn kan lórí màmá n tí ò dáa kò lórúkọ méjì màmá ó ṣeéṣe ká ẹ ní ìpinnu rere ṣùgbọ́n agídí ìwà àfẹ̀mí ẹ fi bà nǹkan jẹ́ màmá mi ò lè parọ́ fún yín and that is the reason ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ rí níta yìí tẹ́ ẹ rò pé wọ́n bínú sí yín tẹ́ ẹ ṣe gangan tó ń bí wọn nínú sí yín nìyẹn. tẹ́ ẹ ṣe tó ń bí wọn nínú sí yín òun ni mo sọ fún yín yẹn o ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ náà inú wọn dùn fún bí bàbá ṣe gbé ìrìn àjò yẹn tí ò ṣe bó ṣe tọ́ tàbí bó ṣe yẹ tán tí bàbá kàn ń gbé èní wọn sọ fún mi pé wọ́n gba Yorùbá nation ọ̀la wọn sọ fún mi pé wọ́n gbà á ṣé bẹ́ẹ̀ náà promise wa kì í ṣe bàbá nìkan náà ló promise irú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ ọdún ṣùgbọ́n ìwà tẹ́ ẹ wù ìgbésẹ̀ yín lórí pé láyé sẹ́ ẹ̀ fàbàdà ẹ wá fi ń ṣe iṣẹ́ pé àfẹ̀mí kò tọ́nà màmá ẹni tó bá jẹ́ adarí ò kì í ṣe irú ẹ̀. ẹ wá jẹ́ kí n sọ o mo sì dúró ó bà ní màmá kò bàjẹ́ gbogbo àlàyé tí mo ṣe sílẹ̀ mi ò lérò pé mo yìn sọ́ọ̀tì yín o. and tó bá dàbí insult well you can take it ṣebí leader ni yín. àwọn followers wọ́n dàbí ọmọ fún ìyá ni tọmọ bá yàgbẹ́ sí ìyá lára ṣé ìyá yẹn àtòrí yẹn mú igi kó lu ọmọ pa ni màmá. ọmọ tó yàgbẹ́ sí ìyá ẹ̀ lára ìyá yẹn á mú igi á fi lu ọmọ yẹn pa torí pé ó yàgbẹ́ sí lára rárá ó máa lọ fọ ìgbẹ́ yẹn dànù ní á dẹ̀ fọ ìdí ọmọ yẹn á tún tún ọmọ yẹn ṣe ó lè wá bọ́ ọmọ yẹn wí ó lè fọwọ́ gbá nídìí kó gbá nídìí kọ́mọ yẹn bá lè mọ̀ pé kò yẹ kóun ṣe bẹ́ẹ̀ ní ìgbà míì bọ̀tí yẹn ò ní sọ pé kó fi ọmọ yẹn lẹ̀ síbẹ̀ sínú ìgbẹ́ yẹn àgbàlagbà nìyí màmá. èmi o mo gbàgbọ́ nínú orílẹ̀-èdè Yorùbá mo dẹ̀ dúró lórí òtítọ́ yẹn mi pledge fún àwọn bàbá tó yẹ mi sọ pé mi ò dẹ̀ pledge fún yín níjọ́ tẹ́ ẹ pè mí mo ní ẹ lọ bá ẹ jẹ́ connect yín mọ́ bàbá mo dẹ̀ connect yín pẹ̀lú àwọn ìyá torí pé mo mọ̀ pé ẹ lè ṣiṣẹ́ nì mo mọ̀ pé wọ́n pọ̀ bẹ́ẹ̀
tí mo connect mo mi ìfẹ́ sọ talk to United States government house wọ́n pè mí tí mo tẹ̀ connect mọ́ reliable place tó yẹ kí n connect wọn mọ́ bẹ́ẹ̀ ni but à ń fi ọgbọ́n àfihàn tó tí bá ti ń ṣe mò ń yọwọ́ ní mi I don't need to be kí n máa wò pé kí lẹ̀ ń ṣe ń bẹ̀ kí lẹ̀ ń ṣe ń bẹ̀ kí lẹ̀ ń ṣe ń bẹ̀ àìmọye gúrùpù tó ń bí mi sí tí mo wà tí mi ò tiẹ̀ ń bẹ ń tán ṣe ń bẹ̀ wò kò kàn mí èmi mo máa ń tẹ̀mí gbé dání kò kàn mí ẹ̀yin tá a jọ wà nú gúrùpù ẹ̀ máa já mi ọjọ́ tí mo ti wà nú gúrùpù tẹ̀kàn déédéé tí mo kọ́mẹ̀ntì síbẹ̀ tó bá ti yàtọ̀ sí pé mo ṣe prógrámù mi mo ṣí ẹ̀ síbẹ̀ ó parí mo wá ń yọjú mo fẹ́ wo ohun tẹ́ ẹ̀ ń ṣe mo fẹ́ mọ yàrá tẹ́ ẹ̀ ń dánwò kò kọ́ ọmọlúkà tí mo bá wá kọ́ nìyẹn náà for God's sake kò kọ́ mí. ní tèmi o màmá tó bá tiẹ̀ wá jẹ́ lòtítọ́ lẹ́gbẹ́ òótọ́ dání nínú Yorùbá nation ìrìn àjò tẹ́ ẹ ìwà yín àti ṣe yín ó da Yorùbá nation òun ló dàrú débi tó délé ni mo bí yín níbèrè ẹ dáhùn ṣé Yorùbá nation rí bó ṣe rí nígbà tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ débẹ̀ tẹ́ ẹ dé ṣé Yorùbá nation rí bó ṣe rí. ọ̀rọ̀ bàbá ẹ má jẹ́ pápọ̀ mọ́ eléyìí máa mú wá ni torí bàbá gan àwọn gan ní tiwọn lọ́wọ́ o tí mo dẹ̀ máa sọ ọ̀rọ̀ Ìgbòho ọ̀tọ̀ ni torí Ìgbòho náà ní tiẹ̀ lọ́wọ́ má sọ. But don't be today I've spent more than 1 hour now ẹ mọ̀ mí máa kúkú mú wá. máa mú ti bàbá wa máa mú tó lóye wá ọ̀nà kan fi ṣe mistake tí gbogbo nǹkan fi rí bó ṣe rí máa sọ fún kálukú. ẹni tó bá wá fẹ́ kò fẹ́ ẹni tí ò bá fẹ́ lọ́sẹ̀ kan pọ́pítì kó kan mí. kì í ṣe olóyè ló wá bá mi nítorí Yorùbá nation èmi mo lọ bá olóyè nítorí Yorùbá nation ó wà láyé so tí n bá sọ̀rọ̀ kò lè sọ fún mi pé kí ni mo sọ mo acknowledge ẹ bí leader bí aṣíwájú yes of course but yẹn ò sọ pé kí n rí àwọn àṣìṣe kí n má sọ fún lónìí má sọ fún tí ẹ má gbé wá kò dẹ̀ ní pè mí kò ní sọ fún mi pé kí n má sọ máa sọ including baba Akintoye himself. àpọ́nlé la sọ pé bàbá ti dàgbà bàbá ti dàgbà ṣé bàbá ò dàgbà nígbà kan bẹ̀rẹ̀ wàhálà agitation Yorùbá nation yìí bàbá is 85 or 86 years nígbà kan bẹ̀rẹ̀ Yorùbá agitation yìí náà so ṣé kò dàgbà nìyẹn kí ni difference 85 àti 88 àwọn àṣìṣe máa gbé wá máa dẹ̀ jẹ́ kí ẹ understand ibi tí bàbá gan fúnra wọn tán fi fa wàhálà lórí àwọn ọ̀rọ̀ wọn èmi ẹ jẹ́ ìmá sọ kò sí ìtẹ́nikẹ́ni fẹ́ fi mí ṣe èmi ń sọ eléyìí pé kò yẹ ẹ̀yin tẹ́ jádarí ẹ ti dààmú àwa tẹ́ kó jẹ ẹ dààmú wa lọ́pọ̀lọpọ̀ ẹ fẹ́ dorí ọ̀pọ̀lọpọ̀ wa rú. bó ti wù kó le tó tí n bá sì gbé fóònù tí n bá pe bàbá Akíntóyè bàbá sì lè pè mí padà tí ò bá gbé kọ́ọ̀lù mi instantly á pè mí padà bọ̀tá àrí màmá Onítìrí pè ẹ̀yin kan dẹ̀ ń pariwo pé bàbá yẹn kí n gbàgbé bàbá màmá ni mẹsáyà màmá ò ṣe mẹsáyà lọ́dọ̀ tèmi tí màmá bá jẹ́ mẹsáyà wọn ò ní dá gbogbo nǹkan tá a ṣe rú ìwà wọn àti ṣe wọn náà fi dàrú mọ́ tẹnu mọ́sẹ̀ ìwà àti ṣe màmá ó dàrú ẹni tó bá jí adarí a máa ní ìfaradà ìpamọ́ra bí mo ṣe kéré mọ́ yìí àìmọye nǹkan tí mò ń pamọ́ra láàrin àwọn tá a jọjọ ń pariwo Yorùbá nation ní state tí mo wà àbí other state tí màá dẹ̀ fi ṣoṣo tí màá fi para. To cut the whole story short ẹ̀yin ọmọ Yorùbá mo ṣàlàyé mo ní mo fẹ́ mu ní tíntínní ni mi ò fẹ́ dig mi fẹ́ dig ṣùgbọ́n màá sọ àwọn ibi tẹ́lẹ̀ tó kù tó jẹ́ ká sọ màá sọ mo fẹ́ fi ilẹ̀ because tí n bá dig
mo understand the damages to my cost more. I don't need to be telling you. Ọjọ́ tí ẹnìkan báyìí pè mí, ìwọ tó connect mi pẹ̀lú ẹ̀ láti Germany tó fi bá mi sọ̀rọ̀, ó wà láyé, ó ṣeéṣe kó máa wo fídíò yìí, mi ò fẹ́ dárúkọ ẹni yẹn. I was shocked pé ẹ tún wo fídíò mi sà. Ó ní bẹ́ẹ̀ ni, ó lóun wò ó. Ó láwọn nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. Bó ṣe ń ṣe ni kó máa ṣe Ọmọlúkà. Inú mi dùn. Ìdí tí mo ṣe ń gbìyànjú láti ṣe ọ̀rọ̀ yìí ní jẹ́ẹ́jẹ́ nìyẹn. Kó má bàa di pé ó lọ bí tí ò yẹ kó lọ. Ọ̀rẹ́ bí gbogbo ẹ ti dojú dé. A má jà tọra wa, ó dojú dé. A má sọ fún ẹ pé kò dojú dé, irọ́ ló pa fún ẹni tó bá sọ bẹ́ẹ̀ pé irọ́ ló pa. Àwọn ọmọ Yorùbá kan pè mí. Ó ṣeéṣe kó máa wo fídíò yìí báyìí. Ó lọ Ọmọlúkà. Ṣebí wọ́n ló wàásù fún wa pé ká kúrò ní north ká máa bọ̀ nílé. Èmi ti ta ilé tèmi. Mo ti sẹ́ndì àwọn ọmọ mi lọ lé, mo dẹ̀ ṣe ta ilé mi báyìí ni. Kí wá ló ní kí n ṣe báyìí Ọmọlúkà? Ibo là ń lọ? Nínú mítì. Ìkíní sọ tiẹ̀, ìkejì sọ tiẹ̀, ìkẹta sọ tiẹ̀, ìkẹrin sọ tiẹ̀, oníkálukú wọ́n jọ fi ìmọ̀ ṣọ̀kan, wọ́n jọ ta lé wọn ni. Páwọn fẹ́ padà wálé. Nígbà tán máa pè mí. Ẹni yẹn wà láyé, ó wà láàyè ń sìn náà. Torí pé ó jẹ́ òṣìṣẹ́ ìjọba ni mi ò ṣe lè play voice note ẹ̀. A ti dàrú. Ṣùgbọ́n ó máa iṣẹ́ tí Ọlọ́run lọ́wọ́ sí ni. Àwọn àpẹẹrẹ tá a rí fi hàn dájú pé Ọlọ́run lọ́wọ́ sí. Ìwà wa àti ìṣe wa òun ló fa ìfàsẹ́yìn débi tó dé yẹn. Ìwà wa, ìṣe wa òun ló fa ìfàsẹ́yìn débi tó dé. Àwa mú gbogbo àwa dojú, àwa fún pọ̀. Ilé aṣọ rẹ̀ ṣe lè tọ̀ wọ́n aṣọ, àwa mú gbogbo ẹ̀ àṣebálà bùlù. Sẹ́rí, ó nídìí tí mo fi wá gbé àwọn ètò ìwà. Mo sọ pé 2023 iṣẹ́ ni ká fi ṣe, bọ̀ máa sọ díẹ̀ kó tó di pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo fẹ́ ṣe, máa dẹ̀ ṣe. Mi ò béèrè kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni, mi ní kó gbówó fún mi. Ẹ ti sọ pé bísínẹ́sì ni. No problem! Ẹ̀yin náà ẹ stop àti fún mi. Ìjọba ẹ ti stop ẹ̀ tí mo kú ni. Ṣé mo kú ni? So kò sí wàhálà bẹ́ẹ̀. Let me do it the way I can do it, and I will continue to do it. Ọlọ́run ló ń san ẹ̀san fún ẹ̀dá. Á san ẹ̀san mi fún mi. Níbi tí ẹ̀yin kan tẹ́ ẹ̀ ní àròjinlẹ̀ dé. Pẹ̀lú gbogbo àlàyé tẹ́ gbọ́ lọ́tún lọ́sì. All you still stand for is pé àgbàṣẹ́. Irú ẹ̀yin yẹn tó bá wádìí yín dáadáa, ẹ̀yin làwọn olóṣèlú dà wá ẹ lọ bá bẹ̀ jẹ́. Àwọn èèyàn bí Awíkóńkó àǹkó. Ẹ pọ̀ nínú gúrùpù káàkiri àmọ́ yìí, kò sí wàhálà. Àwọn èèyàn bí Robinson, Esther Robinson, ẹ pọ̀ dáadáa bẹ́ẹ̀ ká mọ̀. Bẹ́ẹ̀ ṣe ń fò gangan bẹ́ẹ̀ ṣe ń fò kiri nìyẹn. Mi ò fẹ́ máa deep. Àwọn màmá tí mo introduce Ìyá Onítìrí sí, mo mọ̀ yí pé wọ́n ní iṣẹ́ tó dáa lọ́wọ́ ni mo ṣe gbé Ìyá Onítìrí lọ bá wọn. Àwọn ìyá wọn wà láyé, ṣé Ìyá Onítìrí nìkan mo mú wá bá wọn ni? But ẹ kọ̀ láti gbọ́ tó bá ṣe pé ẹ gbà ń tá a sọ. Yorùbá nation ò ní dàrú débi tó dé yìí. Wọ́n ṣe ń bẹ̀ yín láàárọ̀ náà ń bẹ̀ lọ́sàn-án náà ń bẹ̀ lálẹ́ ẹni rárá. Ó ti dojú tó gbogbo ẹ̀ ti fúnjú pọ̀ ń sìn. Ó yá ilé ẹ ṣe declaration màmá. Declaration ẹ̀yin ọmọ Yorùbá ẹ jókòó ẹ ronú. Declaration tó ń ṣe kí wá ní impact tó mú wá. Ẹ sọ̀rọ̀ reclaiming kí ni impact tó mú wá. Àwọn tó ṣe reclaiming bí kan wọn agbọ́pọ́n náà tì wọ́n mọ́lé. Wọn ò tí ì tú wọn lẹ́ up till now màmá. Tó bá jẹ́ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ jókòó ẹ ronú. Tó bá jẹ́ pé ìmọ̀ ṣọ̀kan tí ò séjà á ti lọ bo irú station bẹ́ẹ̀ yẹn, wọ́n á ti fi tipátipá wọ́n á ti túlẹ̀. Ṣùgbọ́n táwọn ìbá jáde tá a lọ síbẹ̀ tá a sọ pé a fẹ́ ṣe irú ẹ̀,
wọ́n bá yọ̀bọ̀n lọ́tún yọ̀bọ̀n lósì ibo ni káwa wọ̀ ta ni ká pè. Àwọn tán náà mú yẹn báyìí ọjọ́ tó ti mú wọn báyìí wọn ò jáde wọn ò rí yàn gbà wọ́n. Màmá ìwà yín èmi ò tiẹ̀ wá gbà báyìí pé olóṣèlú rán yín iṣẹ́ táwọn kan ń sọ fún wa mi ò gbà bẹ́ẹ̀. Ẹ lè gbọ́ òótọ́ dání màmá mo gbà bẹ́ẹ̀ pé òótọ́ lẹ gbé dání ṣùgbọ́n ìwà èmi àfẹ̀mí àti agídíjẹ ní nínú òun lẹ fi ba ìrìn àjò Yorùbá nation jẹ́ màmá. Ẹ ti fi bàjẹ́. Robinson wàá má gbá yìí mo kàn ń ṣàlàyé ni mi ìbú ẹ Esther Robinson mi ìbú ẹ náà kí ló dé tó wá sọ pé orí ọ̀tá mi dàrú. Mo ṣàlàyé ni pé bẹ́ẹ̀ ṣe ń fò kiri gúrùpù nìyẹn ṣé mo parọ́ mọ́ yín ni ẹ má bú mi mọ́ jọ̀ọ́ kí ló dé. Ọdẹ bẹ́ẹ̀ máa ṣẹ́pè kọ̀tà mi kí ni sí ọ́ mo lẹ́lẹ́dàá òkú ṣọ́ra o. tó atótónu ọ̀rọ̀ mi ni wípé bíbá ló bá kò bá jẹ́ bíbá ló bá o kò bá jẹ́ ó bà ní kò bàjẹ́ màmá. Gbogbo eléyìí tá a sọ yìí kò kọjá eléyìí tó jùmọ̀ pé ní sentence ẹyọ kan péré òun ló parí ẹ̀. Tí ìfẹ́ á dẹ̀ padà jọba tí ayọ̀ á dẹ̀ padà sínú Yorùbá nation tá a lè ráyè move forward. Ìgbàgbọ́ tèmi mi mọ̀ o ẹ̀yin ọmọ Yorùbá ẹ já mi o. Ìgbàgbọ́ mi ni wípé in tí mo mọ̀ tí n bá gbé wá intẹ́ni ìmọ̀ tó bá gbé wá intẹ́lẹ̀ ìmọ̀ tó bá gbé wá tá a bá papọ̀ òun la lè fi move forward nínú ìrìn àjò Yorùbá nation yìí. Ìgbàgbọ́ mi ni o bí mo ṣe gbàgbọ́ ni o mi ò sọ pé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí o my own opinion èròǹgbà tèmi ọpọlọ tí mo ní kí n fi mú àwọn nǹkan kalẹ̀ kí Ọláyọmí náà kó mú tiẹ̀ wá kó gbé kalẹ̀ kí Sunday ọmọ Adéyẹmọ náà mú tiẹ̀ wá kó gbé kalẹ̀ kẹ́ni náà mú wá kájọ gbé yẹ̀ wò ká fi ení kún èjì ká rò pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá rò pọ̀ kájọ ro ení àti èjì ká rò síra wọn. Lẹ́ni everybody turn to each other because of Mama Onitiri. Mama as a leader ó yẹ kẹ́ unity ló yẹ kẹ́ wá mama. Tẹ́ ẹ bá réyàn sọ títọ́ fún yẹn lọ́jọ́ kó kẹ́rù ọ̀rọ̀ mi jílẹ̀ mama. You should look èlò ni wá ẹ pariwo 60 million. How many of that 60 million ló wà nínú ìjàngbara yìí? Tá a tún bára wa ń jà. You cannot unify us mama and you said you are a leader. Ẹ̀yin kan dẹ̀ dúró síbi kan ní tó tọ́ ni. Èlò ni wá. Gbogbo Yorùbá world media tá à ń sọ how many a day? Ṣé wọ́n tó 50 ni? Ṣebí inú group yẹn mo wà ńbẹ̀. Ṣé wọ́n wọ 50 ni? Ṣé wọ́n wọ 100 ni? I don't think wọ́n wọ 50 now. So kí la wá ń gbé tá à ń jù? Tẹ́ ẹ̀ lè unify gbogbo wa màmá. Ẹ wú ọ̀rọ̀ mi. À ń sọ̀rọ̀ orílẹ̀-èdè. À ń sọ̀rọ̀ bá ṣe fẹ́ bá gbogbo everybody Yorùbá nation gbogbo ọ̀nà dẹ̀yìn kọ́ra. Ìjà wa bẹ̀rẹ̀ sí ní lọ lọ́tún lọ́sì. Àwa di pé tí lágbájá bá rìn torí fọ́ wọn ni àwọn lágbájá ló wà ńbẹ̀. Àwọn ni wọ́n mú ìjìnlẹ̀ wọn láwọn kan ló wà nídìí ẹ̀ kí ló dé tíjà délẹ̀ torí dẹ̀ ń gbòwe. Ẹ̀já rọrùn jinlẹ̀ ni. Màmá ẹ̀rọ ọ̀rọ̀ mi ó tẹ̀bẹ́dẹ̀ lọ́rọ̀ mi ọ̀rọ̀ ọ̀dàlẹ̀ ni. Ẹ̀fí mi lẹ̀ fọlọ́run let God judge me. My judgment no dey your hand mama. Ẹ fi ilẹ̀ fún Olódùmarè. Ọba tẹ́ ẹ gbàgbọ́ ní tí mo believe pé ẹ gbàgbọ́ nínú ẹ̀ ọba tí ń jẹ́ Jehovah. Ẹ jẹ́ kó ṣe ìdájọ́ Ọmọlúkà. Àmọ̀ràn lèmi fún yín. Either one way or the other. Bàbá Akíntóyè olóore Yorùbá ni. One way or the other. Sunday ọmọ Adéyẹmọ olóore Yorùbá ni. One way or the other. Ìyá olóore Yorùbá lẹ jẹ́.
ṣùgbọ́n ṣìkìṣìkì mi ò mọ bó ṣe ń pòwe yẹn nílùú mi wọ́n ní èèyàn ṣe dáadáa tó wá fi ṣìkìṣìkì bàjẹ́ òun lọ̀rọ̀ yín o màmá títí dọ̀la bàbá kí tó yóò dúró síbi kankan sọ pé òun bínú sí yín kò sọ pé òun dúró síbi kankan bá yín jà ẹ̀yin lẹ rí ẹ̀sùn kà sí bàbá lẹ́sẹ̀ bàbá ò ka nǹkankan sí yín lẹ́sẹ̀ ṣùgbọ́n síbẹ̀ ẹ̀ bínú. ẹrù ọ̀rọ̀ mi yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹrù o kò sẹ́ni tó pé o kò sí ẹni tó pé kò sí ẹni tó pé ẹsẹ náà tọwọ́ nù bọ ọ̀yàn mọ̀ ní bí wín èdè ìlú mi ni kò sí ẹni tá a bá kíka bọ̀ nídìí tí ìgbẹ́ ò ní sí ń bẹ̀ fáàtì mi kò sí ẹni tó pé gbogbo àwọn leaders tó fi dórí àwa ọ̀tá ń tẹ̀lé wọn lẹ́yìn ta ló pé ta ni olódodo ṣùgbọ́n rárá mọ́nẹ̀jà rárá ń bá lọ màmá ẹ̀yin lẹ wá da gbogbo ẹ̀rú o mo sún sọ mo repeat ẹ kò dé padà sẹ́nu mi ẹ̀yin lẹ dàrú pẹ̀lú ìwà ọwọ́ yín àti ṣe yín bó bá tiẹ̀ jẹ́ tòótọ́ lẹ gbé dání ẹ ti fi ìwà yín àti ṣe ẹ fi bá tòótọ́ yẹn jẹ́ màmá and that's the fact tó bá wù yẹn lọ rò tó bá wù yẹn mọ́ rò kàn mí. Ọlọ́run á pọ́n gbogbo yín tẹ́ dúró Ọlọ́run á pọ́n yín lé Yorùbá ní ìbùkún ní fọ́mọ ọ̀dọ̀ tó fọgbọ́n ṣe bí mo bá ti ro bí inú ṣe bí n bá ro bí inú ṣe ń bí mi láti bẹ̀rẹ̀ mo fẹ́ ṣìwé ni but I don't need it because of the damages tó máa cause mo sì gbàgbọ́ nínú ìrìn àjò yìí èṣù ń gbógun ní kò sí bó ṣe máa rí ká má la irú nǹkan bí eléyìí kọjá ìjà òmìnira la pé kì í ṣe gáràjì la fẹ́ gbà kì í ṣe local government kì í ṣe ìlú kan odidi orílẹ̀-èdè ni orílẹ̀-èdè tó ti exist more than 1,000 years kíkan gbé bẹ́ẹ̀ more than 1,000 years òun la fẹ́ gbà padà òun la fẹ́ reclaim padà kì í ṣe orílẹ̀-èdè kì í ṣe gáràjì kékeré kan kì í ṣe ìlú kékeré kan odidi orílẹ̀-èdè ni ẹ wá ní kò ní sí ìpèníjà pé kò ní sí challenges àwa ló yẹ ká dúró ká understand ara wa but ẹ kọ̀ ẹ jẹ́ ká gbọ́ra wa yé ẹ jẹ́ ká understand ara wa. So let us think deeply about this. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ti sọ̀rọ̀ ìtinú tẹ́ ń send message oríṣiríṣi sí mi ọmọlúkà àwa náà ṣe mọ́ ó ti sú wa ó ti ṣe ẹ kò gbọ́dọ̀ sún yín ẹ má jò rẹ̀ yín. It's bound to happen. Nínú ìrìn àjò tó yọrí sí ayọ̀ tó yọrí sí èbúté ògo kò sí bó ṣe máa rí ẹ máa rí kòtò ẹ máa rí gegele ẹ máa rí igi ẹ máa rí ẹ̀gún ẹ máa rí ẹ̀gbin ẹ máa rí wọ̀sí gbogbo ẹ̀ ló máa ṣẹlẹ̀ nínú ìrìn àjò yẹn but at the end of that journey is happiness and joy. Happiness and joy òun ló máa ń gbẹ̀yìn ìyẹn ló fi máa mú yín ẹ dúró èmi báyìí mo gbàgbọ́ mo sì gbàgbọ́ ní Yorùbá nation ní tó ń ṣẹlẹ̀ ló mú kó rẹ̀ mí. Olúmúkó rẹ̀ mí. And a máa fẹ́ lè ṣe lọ Ọlọ́run á pọ́n gbogbo yín lé àtẹ̀yin tẹ́ ẹ bú mi àtẹ̀yin tẹ́ ẹ bí sọ́ọ́ lísìn sí tí mo sọ kò dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ojú òní tì wá mo fẹ́ kẹ́ ẹ gbàgbọ́ mo dúró lórí òtítọ́ pé kó lè dáa mo dúró fún ṣùgbọ́n tó dùn mí mo ti sọ ọlọ́gbọ́n láyé o. ẹjọ́ kan mo bọ́ sórí afẹ́fẹ́ mo fẹ́ sọ̀rọ̀ mi bọ́ lójú mi n tó fa ẹkún ó yé mi ibi tí mo rìn ibi tẹ́sẹ̀ mi tẹ̀ èmi mọ̀ ó yé mi. ṣùgbọ́n gbogbo ẹ̀dá báyìí tí bá jí lọ́la màá fẹ́ jáde ibi tí bá gbà wọnú ilé mi lénìí kọ́ ni máa gbàgbé bẹ̀jẹ̀ lọ́la. Now I am looking for another place tí máa tún move sí báyìí torí pé kí n ṣáà lè save Ọlọ́run ló dẹ̀ ń ṣọ́ mi Ọlọ́run ló kúkú ń ṣọ́ wa kí la ní. ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀yin tẹ́ jẹ́ leader wa tí mo yín ṣọ̀kan àyà mi gan máa lé bí ti kìnìún ni pé yes mo lẹ́ni nígbẹ́jọ́. ṣé bí n bá pe màmá tí mi ò rí màmá pé màá dẹ̀ pe bàbá tí bá pe bàbá tí mi ò rí bàbá pé màá dẹ̀ pe màmá.
ṣùgbọ́n ẹ wo gbogbo bó ṣe ń lọ. ẹ jẹ́ ká ronú láròjinlẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá. ṣé níbi tá a dé ṣé ó yẹ kálàáfíà jọba àbí ká máa bá a lọ bẹ́ẹ̀? àwọn tó bá ní kó máa lọ bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé àwọn tó lóṣèlú rán wa ni, torí inú wọn dùn bí gbogbo ẹ ṣe dàrú yìí. tó bá jẹ́ pé a unite ẹ̀yin gan mọ̀ náà àìníbàlẹ̀ ọkàn àti bá wọn lóṣìṣì ọ̀nà pé sáwọn pípì máa jẹ́ ká rí election wa sọ máa jẹ́ ká rí ṣe báyìí. ṣùgbọ́n gbogbo bá a ṣe bíjà ṣe ń ṣẹlẹ̀ lọ́dún inú wọn kàn ń dùn, wọn kàn ń celebrate tiwọn ni. ọ̀làǹsìn Tinubu ń bọ̀ l'Ondo State gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ ó fẹ́ wá ṣe campaign l'Ondo State. ẹ máa lérò jẹ́ pé gbogbo àwọn tá a ti sọ fún ẹ má má jáde ẹ má má ṣe báyìí ìṣe ìwà àti gbogbo wọn pẹ̀lẹ́ bí tó lè pa wọ́n ṣèbí nǹkan tẹ̀ ní ká bèbí mọ́nú ṣe gan ṣe bóun náà ń bára wọn jà tán ṣàn lẹ́kàn bá gbogbo ẹ̀jẹ̀ yìí àwọn ẹ̀jẹ̀ ká jáde jọ ká lọ ṣe tó wù wá àwọn náà á jáde wọ́n á fún wọn láṣọ ọ̀fọ̀ vẹ́ẹ̀sì ọ̀fọ̀ tó máa ń fún wọn wọ́n gbélé wọn lọ́wọ́ wọn gbà á wọ́n á fún wọn ní 2000 naira wọ́n gbélé wọn lọ́wọ́ owó tó máa jẹ bọ́ọ̀sì tí wọ́n jẹ bọ́ọ̀sì 500 naira nínú ẹ̀ wọ́n á mú kókì 500 naira ó kù 1000 wọ́n á wọ mọ́tò nínú ẹ̀ ńgbà bá máa délé owó tán wọ́n gbélé wọn lọ́wọ́. ìwà àti ṣe wa náà ni a ní ẹjọ́ àwọn tẹ̀lé ká máa ta torí wọn ń sọ̀rọ̀ àwọn kan ló ti ń bá tọ́kàn jà tán ṣe gbogbo ẹ̀ ààrẹ máa ti fi ti ní stop wájà wọ́n jẹ wọ́n ṣe bẹ́ẹ̀ rí ìnáwó lọ́la nínú ilé mi ni màá kúkú àyìn ní jáde torí mi lè bọ́ síta débi tán ti máa àmọ́ bọ̀bọ̀ yìí ẹja mu ẹja nà èmi ò tiẹ̀ wá ní jáde rárá débi tí mo ti fẹ́ lọ tí mo ti fẹ́ lọ sọ pé mò ń lọ sí sàkání ibẹ̀ mo fẹ́ lọ sí ẹ̀dá mi ò tiẹ̀ ní jẹ́ni dé sàkání ibẹ̀. ọmọ Yorùbá mo bẹ̀ yín mo fi gbogbo ohun tẹ́ ní ní ilé ayé bẹ̀ yín ẹ wo ọ̀rọ̀ mi láròjinlẹ̀. Peace can reign. Nobody is asking Ìyá Onítìrí láti gbé blueprint àbí yellow print àbí green print any print tán ní dání kò sẹ́ni tó béèrè lọ́wọ́ màmá. ẹ jẹ́ kí àlàáfíà jọba la béèrè. Let us ẹ jẹ́ kájọ máa ṣe wàá máa ṣiṣẹ́ ẹ lọ. bàbá náà bó bá ṣe mọ̀ ṣe á máa ṣe tiẹ̀ lọ but ẹ jọ máa sọ̀rọ̀ ẹ jọ máa kíra yín ọmọ Yorùbá dẹ̀ rí yín pé ẹjọ́ ń ṣe tíbi tá à ń pariwo tá à bẹ̀ fún nìyẹn bọ̀tẹ́ ní rárá bẹ́ẹ̀ ṣe ń kọ̀ tẹ́ ń parígá ni gbogbo ẹ̀ ń bàjẹ́ sí. èmi ò ń dúró sábẹ́ ẹ̀ka kan èmi mọ̀ dájú tí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá dẹ̀ mọ̀ pé bàbá Akíntóyè ò sọ pé òun bá Onítìrí jà títí tó fi di ìgbà tá a fún wọn ní ọjọ́ mẹ́ta ni bàbá sì tẹnumọ́ yìí pé ẹ sọ fún mo dúpẹ́ pé mo ní kó pè mí mi ìbínú sí pé kí ni mo ṣe ẹni kó pè mí màmá kọ̀ mo dúpẹ́ ní rárá o. So what are we talking? Let's leave that jàre. So kò ní ju báyìí lọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbé ọ̀rọ̀ mi yẹ̀ wò ọwọ́ yín ló kù sí o. bẹ́ẹ̀ bá gbà dédé bẹ́ẹ̀ gbà dédé aṣojú gbogbo wa torí pé kí ni ọ̀rọ̀ wa ò kì í tà. ọjọ́ kìíní àná tẹ́ Bánkọ́lé bẹ̀rẹ̀ a sọ fún yín ní ẹ máa jẹ̀bi irọ́ ní bàbá yìí máa ń fa ẹni jẹ ọmọ mo rẹ́ni tó sọ fún mi Olómọlúkà wàhálà yín pọ̀ jù tẹ́ bá ti rẹ́ni tó fẹ́ dìde ẹ máa gbógun ẹ fẹ́ kán tó yín ẹ fẹ́ kán ṣe bọ̀dá yín Bánkọ́lé dà lénìí. nínú nọ́nsẹ̀nsì a genius ó máa farabalẹ̀ ní a gbọ́ nọ́nsẹ̀nsì yẹn a wá mú sẹ́ǹsì ibẹ̀ jáde nítorí pé ní genius yìí ẹ̀yin náà ẹ wò ẹ jòkó ẹ wò láròjinlẹ̀ Bánkọ́lé dà lẹ́nu ẹ lè mọ tó ń ṣẹlẹ̀ ẹ bá mọ iye jìbìtì tí Bánkọ́lé lu àwọn èèyàn nínú ìrìn àjò wa ẹ mọ̀ pé tí wọ́n bá sọ̀rọ̀ fún yàn gbà mí ẹ má gbà ẹ gba ọ̀rọ̀ yẹn kẹ ẹ rò ó kẹ ẹ mú kan jáde àbí méjì tó jó títọ́ kẹ ẹ mú jáde nílẹ̀. mo ti sọ ilé báyìí ẹ tún gbé yẹ̀wò ẹ gbé yẹ̀wò kẹ ẹ wò bóyá Ọmọlúkà sọ yìí ìjó tọ́ tàbí kò tọ́ ẹ gbé yẹ̀wò. mo ń bọ̀ lọ́la o lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ ibi táwọn ti ṣe àṣìṣe àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tí Ìgbòho wá doní yẹ̀yẹ́ ẹ̀yin tó dẹni tẹ́ ẹ ń gbá nílẹ̀ wẹ́ ó kú ẹ̀yin náà ó pọ̀ lọ́hùn. màá wá lọ́la màá sọ tiẹ̀ lé lọ́wọ́ màá fi lé lọ́wọ́ àtẹ̀yìn tẹ́ ẹ tún wá dúró tẹ́ ẹ pín ti mùsíbì kan tẹ́ wá tẹ́ ẹ sọ Ìgbòho di igbá ìwọ́lẹ̀ yìí kò sí wàhálà Ọlọ́run á sọ fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ bye bye ọ̀la la máa pàdé Ọmọlúkà lórúkọ tèmi tẹ́ bá fẹ́ lè pé bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ kò sí wàhálà ńbẹ̀ ṣùgbọ́n ṣoore kan fún mi kó tó máa lọ kọ́ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá kọ́ ní kánmọ́kánmọ́ ká tó máa lọ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ó yá bá mi máa kọ́
ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá mi tí ì rí kankan. Ẹ mọ̀ pé mo ti lọ ní èmi gbàgbọ́ nu Yorùbá ni tó sí nǹkan tó lè dá mi dúró. Ìgbàgbọ́ yẹn mo gbàgbọ́ nú ẹ̀, Ọlọ́run ti ṣe. Èmi mọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ti ṣe. Àwa ni ká ṣiṣẹ́ towards it. Ó yá ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ó yá ẹ máa kọ́ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Kọ́mọ́nkébé. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ó yá. Mélòó ni mo ti rí? 25. Good. Kọ́ tiẹ̀ tó bá gbàgbọ́ nínú Yorùbá nation kọ́. Esther Robinson o gbọ́dọ̀ má kọ́ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Eléyìí la fi máa mọ̀ ẹ́ bóyá lóòótọ́ ọlọ̀tẹ̀ ni ẹ́ tàbí o fẹ́ wá bà nǹkan jẹ́ ni. Ìwọ náà kọ́ tiẹ̀ tó bá jẹ́ pé o gbàgbọ́ nínú Yorùbá nation yẹn. Kọ́ pé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Kọ́ tiẹ̀ náà. Robinson Esther Robinson. Àǹtí mi tó dáa, màmá mi tó sunwọ̀n. Ó yá kọ́ tiẹ̀. God will bless you. Kò ní ju bẹ́ẹ̀ lọ ẹ pàdé wa lọ́la. Tá bá ti yan ọ̀nà gbogbo ọ̀rọ̀ yẹn tá ti yan tán. Iṣẹ́ ń tẹ̀síwájú. Èmi ń bọ́ sáàárín ìlú mo ń ṣiṣẹ́ tèmi lọ nìyẹn. Olóṣèlú bá ń ṣe tí wọ́n lè ní máa ṣe tèmi lọ. Ọlọ́run lolùṣọ́ àgùntàn mi. Èmi kì yóò ṣaláì ní ohun tí ó dára. Bó ṣe wà nìyẹn. Tolúwa dẹ̀ nílẹ̀ ayé àti ẹ̀kún rẹ̀. Ọlọ́run ló ní ilẹ̀. Èmi àtẹ̀yè lèmi dẹ̀ máa tẹ̀. Bó ṣe wà nìyẹn. God is my strength. It's my fortress. And so shall it be. Thank you so much. Thank you. And thank you